sùúrù. Adákẹ́dájọ́ ń bọ̀ láti ṣèdájọ́ ayé. Adákẹ́dájọ́ ń bọ̀. Adákẹ́dájọ́ ń bọ̀. Ó ń bọ̀, ó ń bọ̀. Adákẹ́dájọ́ ń bọ̀. Olùṣọ́ àgùntàn nínú ẹgbẹ́ òkùnkùn nítorí ọ̀rọ̀ ayé. Olúwa ti ń kéto ọkọ̀ tí ìkún. Adájọ́ máa nù sóhun lọ́rọ̀ rẹ̀. Wọ́n ní gbọ́ fèrè ọlọ́dẹ. Adákẹ́dájọ́ ń bọ̀ láti ṣèdájọ́ ayé. Adákẹ́dájọ́ ń bọ̀. Adákẹ́dájọ́ ń bọ̀. Ó ń bọ̀, ó ń bọ̀. Adákẹ́dájọ́ ń bọ̀. Orúkọ mi ni Chief Bọ́lá Ìjàgbémi of Ìjàgbémi Business Consult. Olówó, olọ́rọ̀, ó mọ èèyàn, gbajúmọ̀ ló ní, kò sí nǹkan tí mo fẹ́ tí mi ní. Pásítọ̀, ṣùgbọ́n mi ò láyọ̀. Ẹ ò láyọ̀ kẹ́? Mi ò láyọ̀. Kódà mi ní ìrètí ayérayé. Ṣẹ̀rí láàárọ̀ yìí níbi aago 5:30 ẹ wá sádùúgbò wa. Kì í ṣe ìgbà àkọ́kọ́ tẹ máa wá nìyẹn, tí máa ń wá tẹ́lẹ̀ tí mo lè máa ń gbọ́ ohùn yín. Ṣùgbọ́n láàárọ̀ yìí ẹ ké rárá. Ẹ sọ wípé ẹnikẹ́ni tó bá wá sáyé tó lówó tó lọ́lá tó lẹ́wà tó lóhun gbogbo, ẹni tí ò bá ní Jésù, ẹni ó dàbí àgbẹ̀ kan tó roko tó ṣe wàhálà tó ṣán oko tó pọ̀ tó wá kó àwọn pàǹtí yẹn jọ tó fẹ́ wọ́n sí, tó gbìyànjú láti kọ ebè, tó gbé iṣu sí gbogbo àwọn ebè yẹn, tó wọnú igbó tó lọ wá ìdò tó fi ìdò sí àwọn iṣu yìí ní kọ̀ọ̀kan. Ẹ gbìyànjú ó roko sí oko oṣù ìbí ẹ̀mẹ́ta, ajílẹ̀ náà ò gbẹ̀yìn. Lójijì lọ́jọ́ ìkórè tí iná wá dédé sọ, tí iná yẹn dẹ̀ jó gbogbo oko oṣù yẹn run. Ẹ sọ wípé àgbẹ̀ yẹn ti ṣe àṣedànù. Bẹ́ẹ̀ ni mo sọ. Mo nílò Jésù. Mi ò fẹ́ kí ayé mi dàbí ti àgbẹ̀. Bẹ́ẹ̀ sọ yẹn tó ṣe wàhálà tí wọ́n sì ju gbogbo wàhálà ẹ̀ run. Kí ni kí n ṣe? Olúwa, irú pásítọ̀ yẹ̀bùyẹ̀bù wo ni tèmi yìí? Máa yí wá sílé mi just last week. Mo wàásù fún, ó sì fàyè rẹ̀ fún Jésù. Ṣé ó wá dáa pé lẹ́yìn ìgbà tó fàyè rẹ̀ fún Jésù ní àìsàn burúkú yìí gbé wọ̀? Àgbàdúà, àgbàwẹ̀gbàwẹ̀, síbẹ̀ náà àwọn máa rọ́wọ́ yọ lómi. Ó pẹ́ tí mo ti ń gbàdúrà kí Ọlọ́run mú olóore kan tó ju igba olóore lọ tí yóò lè ná owó sí ìjọ mi. Nígbà tó Ọlọ́run wa mú wá, ṣé ó wá dáa kó jẹ́ pé olóore bẹ́ẹ̀ ló wá fẹ́ máa kú lọ? Olúwa ṣàánú mi. Tí Ọlọ́run bá lè omi yọ nínú àìsàn mi, àmàwò chọ́ọ̀chì yẹn palẹ̀, àkọ́ kàtídrà tó tóbi mí síbẹ̀. Mo máa kọ́ duplex méjì fún yín. Ìkan sí mission house, ìkan sí lóyún. Tọ́lọ̀ ń bá lè ṣàánú fún mi, tó mú mi lára dá, máa ra Pajero Jeep tí a lè dà fún yín. Ẹ̀jẹ̀ tí mo bá Ọlọ́run dá nìyẹn, pẹ̀lú 2 million naira cash. Ẹ wo ẹ jọ̀ọ́, bá mi ké pe Ọlọ́run dáadáa.
What shall you will not die. You will live to declare the counsel of the Lord. Ẹni kúkú kankan. Ẹni kú Jésù wà láàyè. Jésù á gbé yín dìde lórí àkéte àìsàn yìí ní orúkọ Jésù. Ẹ̀yin ènìyàn mi, ẹ jẹ́ á dúró nínú ìpè tí Kristi fi pè wá. Ká sì dúró nínú ìgbàgbọ́ wa. Sir, mo ní ìbéèrè kan. Go ahead, Brother Adémọ́lá. Ẹ ṣeun sir. Ìbéèrè mi nìyí. Mo discover wípé ìránṣẹ́ Ọlọ́run tí ò bá tẹnu mọ́ ìbùkún lọ́pọ̀lọpọ̀. Miracle galore. Anointing that breaks yoke and bondages. Fi tipátipá já ògo ayé rẹ gbà. Lọ́wọ́ àwọn aninilára. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀, ìjọ wọn kì í kún. Reverse is the case nínú ìjọ wa yìí. Ọ̀rọ̀ ìgbàlà, ìwà mímọ́, ọkọ kan, aya kan, ìmúra níwọ̀ntúnwọ̀nsì lẹ́yìn tẹnumọ́. Síbẹ̀síbẹ̀ náà ìjọ sì ń gbèrú. Ẹ ṣé Brother Adémọ́lá. Kò sí tó burú nínú kéèyàn gbọ́ ìwàásù àti ẹ̀kọ́ nípa prosperity. Ewu ìgbà ìkẹyìn, ìfẹ́kúfẹ̀ẹ́ ara, àìnáání ọ̀rọ̀ Ọlọ́run tó yè kooro ló mú káwọn ìránṣẹ́ Ọlọ́run kankan máa tẹnumọ́ ọ̀rọ̀ ayé lásán. Sátánì ti gba ìṣàkóso àga wàásù. Ìjọ Ọlọ́run ti dìdàkudà. Asán sì ni ká máa gbàdúrà lórí ògo láì náání ògo ayérayé. Asán ni kí ìránṣẹ́ Ọlọ́run kọ́kọ́ máa lé ọrọ̀ ayé láì náání ayérayé. Asán ni gbogbo ẹ̀. Sátánì ti já ìjọba gbà mọ́ oníwàásù tó dé pápá ìsọjí tó wá ń gbàdúrà fáwọn ènìyàn láti rí ògo ayé wọn gbà láì náání ìgbàlẹ̀ mi wọn. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ á gbàdúrà ká gbóhùn sókè. Ká béèrè lọ́wọ́ Ọlọ́run kí Olúwa má jẹ́ ń báyé lọ. Ewu ìgbà ìkẹyìn má jẹ́ ó sọ mí di ìkàbọ̀dù. Ẹ gbàdúrà lọ́wọ́. Sweetheart, mo ti prepare wine, fruit, pẹ̀lú rice àti chicken láti fi break àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta tẹ́ ń gbà. Àwẹ̀ biribiri ọlọ́jọ́ mẹ́ta tẹ́ ń gbà. Okay. Oúnjẹ rèé. Ẹ wo bí ẹran ṣe tóbi tó. Ó wọ̀nyàn lójú. Ṣùgbọ́n a gbọ́dọ̀ fi oúnjẹ àdídùn rọ́pò ògo. Mi ò ní jẹ. Sweetheart, a ní kẹ́ bírèkì biribiri ọlọ́jọ́ mẹ́ta yín. Mo ti go far. Mo ti lọ jìnnà nínú ẹ̀mí. Kókó ni wípé Chief Ìjágbémi gbọ́dọ̀ kú o. Gbogbo ọ̀nà láti rí pé Chief Ìjágbémi ò kú la gbọ́dọ̀ bá o. Torí ẹ̀ gan ló jẹ́ kí n máa gba àwẹ̀ àti àdúrà biribiri lọ́jọ́ mẹ́ta. Mo dẹ̀ rí pé ogun ò tíì ṣẹ́. Mo wá pinnu wípé màá increase àdúrà àti àwẹ̀ biribiri ọlọ́jọ́ mẹ́ta mi sí ọlọ́jọ́ méje. Mo dẹ̀ mọ̀ wípé ogun yóò ṣẹ́ lẹ́yìn àdúrà àti àwẹ̀ biribiri ọlọ́jọ́ méje tí màá gbà. Sórí òkè ńlá ní orúkọ Jésù Kristi yóò di pẹ̀tẹ́lẹ̀. Ó ga o, it is well ṣá. Ó ga gan ni. Lomi, èwo ló tó ga ń bẹ? Àbí o rò pé Ọlọ́run ò lè ṣe ni? Àbò rò pé Jésù ò lè gbọ́ àdúrà wa ni? Rárá, kò sóhun tí Jésù ò lè ṣe o. Ṣùgbọ́n mo wò wípé láti ìgbà tí mo ti mọ̀ yín,
sì ti fẹ́ mi gẹ́gẹ́ bí ìyàwó mi ò rí ibi tẹ́ ti gba bíríbírí ọlọ́jọ́ mẹ́ta rí talk less of bíríbírí ọlọ́jọ́ méje ẹ wo fasting and prayer tẹ́ máa ń ṣe ní ọjọ́ Friday aago mẹ́ta lẹ máa break tó bá lè pẹ́ jù ní aago mẹ́ta ẹ bá lé ìṣẹ́jú bíi mélòó kan kí n tó gbé oúnjẹ wá fún yín lọ́fíìsì ẹ máa bá mi wí. Èyí gan ló wá mú mi rántí nígbà tí Samuel fi sick tó jẹ́ pé ó sick dojúkú tí ẹ̀rù ń bà wá. Ẹ gba bíríbírí ọlọ́jọ́ mẹ́ta. Kí ló dé? Kí ló ṣe gan-an? Ṣé tí wọ́n náà sí mi ni? Ṣé Jésù fẹjọ́ mi sùn ẹni? Àbí olùfisùn àwọn àyànfẹ́ ni ẹ́? Ó fẹ́ sọ lẹ́ẹ̀dẹ́ olùfisùn àwọn àyànfẹ́? Anyway sórí kò yí ẹ. Gbogbo gudugudu jagudu tí mo ń ṣe káàkiri wọ̀nyí kò yí ẹ. Torí pé tó bá yí ẹ ni ìwọ gan fúnra rẹ wàá wọnú àdúrà àti ààwẹ̀ ọlọ́jọ́ méje. Mo mọ̀ pé nǹkan tí ò yí ẹ yóò yí ẹ nígbà tí ògo bá dé tán. Kò yí ẹ. Adákẹ́dájọ́ ń bọ̀. Adákẹ́dájọ́ ń bọ̀. Ọ̀sọ̀ fún Ọlọ́run ìwà mímọ́ rẹ ó yẹ gbé ìrọ̀lú tó wà tó àlórúkọ dé. prayer warrior ìjọ yìí ẹ máa ń dán nǹkan wò ẹ kẹ wọ náà ẹ̀yin mẹ́rin ló wá sí VG 1 2 3 4 5 pẹ́rẹ́ ló wá sí VG ó mà ṣe o kátẹ̀gbé ẹ̀jìlá gbé kan náà kátẹ̀gbé ẹ̀jìlá gbé kan náà ju gbogbo rẹ̀ lọ́gbà tí mo wọlé sí mo ń gbọ́ tẹ̀ ń kígbe pé Olúwa kó rán revival kó Olúwa kó rán holiness sínú ìjọ Ọlọ́run ti ṣèyẹ Olúwa ti rán revival ó ti rán holiness sínú ìjọ àdúrà tó yẹ kẹ́ ẹ máa gbà ní kẹ́ ẹ máa gbàdúrà fún tí ìjágbé mi kúrò lórí àkéjà àìsàn àwọn tó yẹ kẹ́ ẹ máa gbàdúrà fún. Daddy, ṣé ká má gbàdúrà fún revival àti holiness mọ́ ní sí? Má fẹ́ ọ̀rọ̀ mi ò sọ bẹ́ẹ̀ o mi ò ní ẹ má gbàdúrà fún holiness àti revival àmọ́ mi ò sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ìka tó bá tọ́ sí mobile àfi rèé you must do the right thing at the right time. Look, for now ẹ suspend di àgbàdúrà fún holiness àti revival ẹgbẹ́ mi sẹ́gbẹ̀ẹ́ kan kẹ́ wá focus lórí ti ìjágbé mi. Ẹ máa gbàdúrà pé kí Olúwa tó gbé ti ìjágbé mi dìde lórí àkẹ́tì àìsàn rẹ̀. Bí ẹ wọ́n lórí rẹ̀ ìwọ́n máa. Àwọn mẹ́mọ̀ ò wá just 5 of you there 1 2 3 4 5 ẹ̀tọ́ tí yẹ tí ìjágbé mi ń kú lọ ẹ̀sìn sílẹ̀ ìpàdé àforí ìdáwà tẹ́lẹ̀ lọ́wọ́ rẹ̀. Àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ mélòó ló di clear ní ẹ̀yìn prayer warrior di clear kọ́ ló ń gbé chief ìjágbé mi dìde. It's not really sir. Declare àwẹ̀ gbogbo rárá sir. Ló bá tán. Wáyé mi lóde o, ẹ̀yin prayer warrior ni ẹ̀yin prayer warrior ẹ̀yin àfàdúrà jagun declare àwẹ̀ àti àdúrà fún ọmọ ìjọ tó ń kú lọ tí ìjágbé mi ń kú lọ lórí àkéte ẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n tí ìjágbé mi ò gbúdọ̀ kú o mo ní tí ìjágbé mi ò gbúdọ̀ kú o ní orúkọ Jésù tí ìjágbé mi ò gbúdọ̀ kú o láti òní lọ as the pastor of this church wípé láti òní yìí lọ ẹ lọ declare àwẹ̀ bíríbírí ọlọ́jọ́ mẹ́ta kí Ọlọ́run gbé tí ìjágbé mi dìde ẹnikẹ́ni mo ní ẹnikẹ́ni nínú yín tí ò bá participate tí ò kópa nínú àwẹ̀ àti àdúrà bíríbírí ọlọ́jọ́ mẹ́ta yìí láti òní lọ ẹni yẹ ò kí ṣe mẹ́mbà prayer warrior mọ́ ẹ gbọ́dọ̀ bọ̀. Àgbọ̀sà. Adákẹ́dájọ́ ń bọ̀. Ẹ máa sọ fún Ọlọ́run Olúwa agbára tó tẹ́tẹ́ ń ṣe lọ́jọ́ ìyá ọjà tó gbé ti ìdájọ́ sí ilé ẹjọ́ ìjọba
Sir, condition tan once is very bad. But sir, I'm assuring you that we are going to try our best. Ẹ kàn nílò láti máa gbàdúrà gidigidi fún wọn. Torí his chances of survival is 50-50. No, 50-50 pẹ̀kọ́ 100% ni. His chances of survival is 100%. Nǹkan tó lọ́n bá mi sọ nìyẹn. Ọlọ́run bá mi tọrọ 50-50 o, yóò survive. You are here in the name of Jesus Christ. You are here in Jesus' name. wà lẹ́yìn àyà sì ń fò mí ominú sì ń kọ mí ọ̀rọ̀ yóò yé mi mọ́. Adékúnlé òjíṣẹ́ mẹ́ta lọ́kan tòótọ́ kí ló ń kọ́ lóminú kí ni kò yọ ń tá fún ọ lórí ọ̀fẹ́ láti mọ̀ yìí ṣé ti onírúurú pósí tó pọ̀ wọ̀nyí tó rí tàbí tí aṣọ pupa àti aṣọ funfun tí a ta sọ́nù wáyà tó ní ẹ̀jẹ̀ lára tàbí tí àgùntàn méjì bọ̀ lọ́dọ̀ tí ẹnìkan tó dúró tì pẹ̀lú aṣọ pupa tó sì mú ọ̀bẹ lọ́wọ́ tó ń ṣe bí ìgbà kó fẹ́ pa wọ́n. Bàbá ǹbá tí sọ sọ́rọ̀ yìí mọ́ ẹ̀yin lẹ́mọ igbó tó sì dílẹ̀ fún mi sán kò gbàdì kan yé mi mọ́ ọ̀rọ̀ yóò gbàdì kan yé mi mọ́. Kò yé wa bí? Bẹ́ẹ̀ ni. Yóò yé ọ láìpẹ́. Ipò tí ìjọ Ọlọ́run wà lónìí lórí mi àti onírúurú àmúlùmọ́là òjíṣẹ́ tó pe ara wọn ní òjíṣẹ́. Kéréje báyìí ni ojúlówó ìránṣẹ́ tó wà láyé. Ayédèrú àti àdàmọ̀dì òjíṣẹ́ ló pọ̀ káàkiri. Wọn ò ná ní ìgbàlà, àwàdà, eré gélé àti ọ̀rọ̀ ẹ̀fẹ̀ ti dípò ọ̀rọ̀ ìyè lẹ́nu wọn. Àwọn ọmọ ìjọ wọn kò kọ̀ láti máa mutí sí àgbèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí wọn bá láwọn ń jó praise and worship, irú wọn ò yàtọ̀ rárá sí àwọn orin disco inú ayé. Òkú ni wọ́n, Èṣù ti kó wọn dà sínú pósí. Bí ẹ bá láwọn ń yayọ̀ gbàlà, ìtura sílẹ̀ nínú ẹ̀mí, inú pósí Sátánì ni wọ́n wà. Bí wọn kò bá tètè jáde kúrò níbẹ̀, wọ́n sì gba Jésù lákọ̀tún. Inú pósí ni wọ́n gbà lọ sí inú kòtò. Jẹ́ kí n sojú abẹ níkò fún wọn. Ìjọ inú pósí pọ̀ jàǹtìrẹrẹ. Ìjọ ní opó sí. Bó ṣe rí gan ló wí ni ìjọ ní opó sí. Ìjọ ní opó sí ló pọ̀ káàkiri lónìí. Òótọ́ tó wá wà níbẹ̀ ni wípé àti ìjọ ní opó sí àti àwọn olùṣọ́ tó ń darí wọn ni wọ́n parẹ́ láìpẹ́ sínú iná tó ń fi súfúrù jó. Bàbá èwo wà ní tí àwọn aṣọ funfun tí ó wà lórí ìrọ̀kùn wọn wọ̀nyí pupa díẹ̀díẹ̀ ló wà lára wọn yìí a tún fa àwọn pupa kan tó là láàrin àbí kékeré la lè mọ àwọn ilé ìsí báyìí. Ìjọ àwọn àjẹ́ àti àwọn èmèrè
lórí yẹn. àjẹ́ àti èmèrè nínú ìjọ Ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ ìjọ ni àwọn àjẹ́ àti èmèrè ti gbà mọ́ olùṣọ́ àgùntàn lọ́wọ́. olùṣọ́ àgùntàn lágbára mọ́, àwọn àjẹ́ àti èmèrè ló ń darí wọn. bàbá mo yí àgbà, èwo ní tí àgùntàn bọlọjọ méjì yìí? arákùnrin kan tó wọṣọ pupa ó mọ́kùn wọn lọ́wọ́ tó mọ̀bẹ lọ́wọ́ tó ń fi dẹ́rù bá wọn àbí yóò fi pa wọn, kí la lè mọ̀ sí báyìí. àwọn àgùntàn méjì bọ̀lọ̀jọ̀ tó rí mi túmọ̀ sí àwọn ọmọ Ọlọ́run aláṣọ pupa tó mú ọ̀bẹ lọ́wọ́ tó sì gbé okùn ọmú, túmọ̀ sí òjíṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n tó jẹ́ ìkòkò láàrin àgùntàn. ó jẹ́ ìkòkò láàrin àgùntàn nítorí ìgbé ayé rẹ̀ ó ń bá wọn ṣèṣekúṣe, àgbèrè, ìwà ẹ̀rí, ó wà lẹ́gbẹ́ òkùnkùn, ó ń kó owó ìjọ jẹ. eléyìí kì í ṣe olùṣọ́ àgùntàn, olùpa àgùntàn òun ni. bàbá mo yí àgbà, nígbà gbogbo ìwà rí báyìí ní ìsìn, ṣé àwa lè rí olùṣọ́ àgùntàn tó tọ́ mọ́ báyìí? àwọn tó ń fi ṣọ́ àgùntàn náà ń pa àgùntàn yìí, sáà lè rí olùṣọ́ àgùntàn tó tọ́ mọ́ báyìí? bí a ti rí àwọn olùṣọ́ àgùntàn tí wọ́n di ìkòkò láàrin àwọn àgùntàn tí wọ́n ń pa àwọn àgùntàn jẹ, bẹ́ẹ̀ náà la rí àwọn ojúlówó olùṣọ́ àgùntàn tí wọ́n di ìpè tá a gbélé wọn lọ́wọ́ mú. wọ́n fi ìgbà gbogbo ṣiṣẹ́ tí Ọlọ́run gbélé wọn lọ́wọ́, wọn ò sì sí àmúlùmọ́là kankan pẹ́ẹ́pẹ́ẹ́ tó tẹ̀lé wọn. ó gbọ́ inú rẹ̀ á dùn, wàá lé ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn tàpọ̀ ẹ̀ wàá sí ọ̀rọ̀ ní. bèbí yẹn ó gbọ́ wàá lówó lọ́wọ́, owó rẹ̀ pọ̀ bí yẹn rí etí òkun. ó kọ́ mọ́ sáà hallelujah kẹ́kù yarí. kí ló rí? bàbá mo yí àgbà, mo rí ìránṣẹ́ Ọlọ́run tó ń fi gbogbo ara wàásù. rárá o, ìránṣẹ́ Ọlọ́run kọ́, ìránṣẹ́ inú ara rẹ̀ ni. elébi tó wọ súùtì àti kọ́là ni. elébi tó wọ súùtì àti kọ́là. elébi aláìníṣẹ́ tó pe ara rẹ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ ni. ṣe bí orí ọwọ́ àwọn ìyá àgbà àti ìmísí àwọn arúgbó. kágà ó mà sí o, àwọn èmèrè ti gbé olú agbára rẹ̀, ó wá kù ẹ̀fẹ̀ lásán. ohun tí ẹ bá ní kó wàásù ló máa ń wàásù, kò tó bẹ́ẹ̀ tí ó wàásù lòdì sí ẹ̀ṣẹ̀ tàbí dárúkọ ẹ̀jẹ̀ Jésù, yóò kàn kú lásán. àwọn ọmọ ìjọ kò sì mọ̀ kankan. nígbà tí ọ̀rọ̀ ìjọ wa rí báyìí, nígbà wo ni ìjọ Ọlọ́run tó gba ìtúsílẹ̀ tí ọwọ́ àwọn àgbà yìí àti mísí wọn tí ó dópin nínú ìjọ? ọjọ́ tí Jésù bá ṣí wọn níyè, ọjọ́ náà ni wọ́n tó bọ́. Adákẹ́dájọ́ ń bọ̀, ó ń bọ̀ ó ń bọ̀, adákẹ́dájọ́ ń bọ̀. ìwọ fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde. olówó ṣe o fún ìra ìjọ tí ó fi hàn mí. Ọlọ́run yìí dá ó bọ̀ pé Ọlọ́run yìí dójú tì mí, Ọlọ́run yìí dójú tì ọmọ Ọlọ́run. Thank you, Jesus. Pastor ẹ ṣe ẹ̀kọ́ àdúró tì ṣe rí Ọlọ́run tí ń gbọ́ àdúrà ní Ọlọ́run wa. ṣé ibi lára mi wá dá ṣáká báyìí? ẹ wò fún nǹkan tí Ọlọ́run ṣe, mo ti pinnu pé ẹ̀jẹ̀ tí mo jẹ́ sán ní ìlọ́po méjì. Bí ti báwo? Wonderful. Pastor, Chief, láti ìjọ tí mo ti bẹ̀rẹ̀ sí ìsìn òyìnbó yìí, mi ò tí ì rí irú eléyìí rí rárá. This is a great testimony because gbogbo test tí mo order fún gbogbo ẹ̀ ló proof negative. Ó wá fi hàn pé ara yín ti dá sáká. Bẹ́ẹ̀ ṣe rí dókítà, èṣù ló fẹ́ pa mí. Ọlọ́run ló ní kí n ní pásítọ̀ tó gbójú tó yàwó. Ọlọ́run ni Ọlọ́run ni. Mo gbà bẹ́ẹ̀. It is indeed a miracle. As a matter of fact, Chief,
mi ò ní ìdí kankan láti dá yín dúró sílé ìwòsàn yìí mọ́. Mo ti sọ fún àwọn nọ́ọ̀sì nígbà tí mò ń bọ̀ pé kí wọ́n fi yín sílẹ̀ kí wọ́n discharge yín lọ́sàn-án yìí kẹ́ máa lọ ilé. Praise, 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 praise and praise and praise and praise the Lord. Hallelujah. Ẹ ṣé doctor, mi ò tún ní sick mọ́ láíláí. Mo bá yín sàmì. Ọ̀run sàmì sí. Ǹjẹ́ mọ̀ pé Èṣù ti pinnu rẹ̀ lákọ̀tún láti máa mú gbogbo àwọn tí ó bá wà níhà Ọlọ́run balẹ̀, pàápàá jùlọ àwọn ọ̀dọ́, àwọn ìránṣẹ́ Ọlọ́run tí ó bìkítà, àwọn ìránṣẹ́ Ọlọ́run tó mú dúdú mọ́ iṣẹ́ Ọlọ́run. Ẹ gbọ́ eléyìí, òtítọ́ ni pé mírèkù dára, ṣùgbọ́n mírèkù tí ò bá ní salvation is leading to hellfire. Ẹ má fi ìgbàlà yín dọ́là o, ẹ sì má ṣe fi ìgbàlà yín dágunlá. Ẹ sá kúrò nínú iṣẹ́ ti ayé, ẹ kúrò nínú ẹgbẹ́ òkùnkùn, ẹ kúrò nínú ẹgbẹ́ emèrè, ẹgbẹ́ oṣó, ẹgbẹ́ àjẹ́, ẹgbẹ́ ọ̀mùtí. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ má ṣe bá ayé rẹ́ tàbí ìfẹ́kúfẹ̀ẹ́ ayé. Ní ti ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin tí ẹ pera yín ní wòlíì, pastor, evangelist, bishop àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí ẹ fi iṣẹ́ wòlíì, iṣẹ́ àyínnìke, iṣẹ́ ẹ̀wẹ́ àti iṣẹ́ àlùmọ̀kọ́rọ́ yín tẹ́ ń fi ń ba ti àwọn èèyàn jẹ́, pàápàá jùlọ àwọn ọmọbìnrin tẹ́ ń bá ti àgbèrè papọ̀. Ojú ẹ̀sìn yín ti sú, yóò sì rọ̀ láìpẹ́. Ẹ yí padà sí Ọlọ́run, ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yìí kẹ́ ti kọ̀ sílẹ̀. Ìgbọ́ràn sàn ju ẹbọ, ìfetísílẹ̀ ó sì sàn ju ọ̀rá àgbò. Ronúpìwàdà ẹ̀ṣẹ̀ rẹ. Bá Délé sọ̀rọ̀. Hello Délé, wọlé wọ́n ti discharge jáde wọlé. Ìkan náà drivers mi nìyẹn. Okay. Pastor, ṣé rí gbogbo àwọn ẹ̀jẹ̀ tí mo jẹ́ ibi tó lọ́n bá mú mi lára dá bó ṣe mú mi lára dá báyìí, mo times ẹ̀ by 2. Ìlọ́kọ méjì bí ti báwo nìyẹn? Èló ni mo sọ pé màá fún yín tí Ọlọ́run bá mú mi lára. 2 million lẹ́pẹ́. Ṣé rí pastor, owó wà. Tó máa sọ pé ọ̀dọ́mọdé olówó èmi ló ń jẹ́ bẹ́ẹ̀. Tá a bá dẹ̀ kú à ní kó yẹn lọ sọ́run. Mo sọ di 4 million. Praise, 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 praise the Lord, praise the Lord, praise the Lord. Oh God is good. Àti ìfẹ́ ṣe o, mo dúpẹ́ o. Thank you Jesus, thank you Jesus, thank you Jesus. Pastor, máa fi owó bá yín jẹ́.
ní Sunday tá a fẹ́ mú yìí mo fẹ́ wá ṣe ìsìn ìdúpẹ́ ní chọ́ọ̀chì yìí. Gbogbo àwọn ọ̀rẹ́ mi tó lè jẹ́ who is who pátá ni máa invite. Mo dẹ̀ mọ̀ pé wọn ò ní wá síwájú Ọlọ́run pẹ̀lú ọwọ́ òfin. Ẹ wo chọ́ọ̀chì yẹn kéré so ẹ ta tent síta ní akúnfàyà. Praise the Lord. Ṣé rí ilé tí mo fẹ́ sọ yìí mi ò tí ì sọ fún ìyàwó mi mo mọ̀ pé kò ní bínú lórí kí la fẹ́ fowó owó yẹn gan ṣe owó yẹn ti pọ̀ jù púpọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú o má bínú ẹ jọ̀ọ́ ṣé mo lè máa san sálárì yín lóṣooṣù. Chọ́ọ̀chì ń sanwó oṣù mi. Mo mọ yàtọ̀ sílé tí chọ́ọ̀chì ń san ẹ jọ̀ọ́ pásítọ̀ ṣé mo lè máa fún yín 200,000 naira lóṣooṣù. Ìyẹn lẹ́nu bẹ̀rẹ̀ sí 200,000 naira every month.